tọ́ èèyàn mi nílé ẹ káàbọ̀ ṣe dáadáa ni ṣàlàáfíà ni o àlàáfíà lèmi wà ọmọdé lérò pé àlàáfíà ò ní ẹ̀yin náà wà ẹ wo bẹ́ẹ̀ ṣe rí táìtù yẹn bàbá Hafsat ni wọ́n jáde wọ́n tún pẹ́rẹpẹ́ ọ̀rọ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lórí ìdájọ́ Abdulrahman wọ́n dẹ̀ tún yànnàná àwọn nǹkan kan míì náà tí mo fẹ́ jẹ́ ká gbọ́ àti ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Ramani ìdájọ́ àti gbogbo nǹkan ta àti ọ̀rọ̀ tó ń lọ àwọn ọ̀rọ̀ tó ń lọ tó yẹ pé àwa náà mọ̀ pẹ́ ṣùgbọ́n ẹja farabalẹ̀ bí mo ṣe máa ń sọ kí a má kánjú lọ bí kankan ká gbọ́rọ̀ lẹ́nu bàbá Hafsat gangan jàre ẹ má bínú ẹ wò ẹ farabalẹ̀ mo ṣe máa ń sọ ẹ sì dáhùn mò ń bọ̀ náà mi ò tí ì dé o. màá láǹfààní láti play ọ̀rọ̀ tí mo bá dáde Hafsat sọ gẹ́gẹ́ bí tọ́pìkì tí mo kọ mo ní ẹ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Rahman alápatà tó gba ẹ̀mí Hafsat ní ìlú Ìlọrin ẹ wá gbọ́rọ̀ tí bàbá Hafsat bá wa sọ justice for Hafsat family. kí n tó wá play voice dáàdi Hafsat torí màá dẹ̀ fẹ́ gba kọ́ọ̀lù wọlé látọ̀dọ̀ ẹ̀yin èèyàn wa à ń fàsìkò àfi ń bẹ gbogbo àwa tí à ń dìde lórí ọ̀rọ̀ Hafsat ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ ká dákẹ́ o ẹ má jẹ́ ká dákẹ́ o ìdájọ́ òdodo abẹ́ ìjọba wa ní Kwara State ìdájọ́ òdodo òun la fẹ́ torí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ báyé ṣe ń gbàgbé nǹkan díẹ̀díẹ̀ rèé eléyìí ayé ò gbúdọ̀ gbàgbé ẹ̀ torí kò kàn mí ọjọ́ kan ń bọ̀ ọlọ́mọdé kó kèmí àti ẹ̀ náà o Yorùbá a sì máa ń pò wípé tẹ́ bá ń gbọ́ gbégbégbégbégbé tètè jáde síta kán má bàa gbé sẹ́yìn ilé rẹ̀ tó bá ń gbọ́ gbégbégbé wọn á ní tètè jáde ta tó o bá jáde ta ẹ̀yìn ilé rẹ̀ lọ́wọ́ ti bá tó bá ba lẹ́yìn ilé rẹ̀ tán ó túmọ̀ sí pé yóò di ọ̀ràn ọlọ́mọdé ká dáràn lọ́rọ̀ Abdulrahman tó gba ẹ̀mí Hafsat tí gbogbo wa ti mọ̀ wípé ọ̀rọ̀ ti dé ilé ẹjọ́ mo wá tún bá dáàdi Hafsat sọ̀rọ̀ ní last week àmọ́ àìjókòó lè mi torí àwa náà bá bí gbogbo ẹ̀ bó ṣe dá lọ àìjókòó lè mi kò jẹ́ kí n lè play voice dáàdi Hafsat síta lábẹ́ ọ̀rọ̀ mi ẹ̀ ni wípé ṣẹ́ẹ̀rí in tó ṣẹlẹ̀ sí ìdílé Hafsat gbogbo abiyamọ ayé ìwọ tó bá wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ sàmì rẹ̀ lágbára kò ní ṣẹlẹ̀ sí yín o nǹkan tó ṣẹlẹ̀ sí ìdílé Hafsat family dáàdi Yétúndé ní agbára Ọlọ́run gbogbo yín tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní ṣẹlẹ̀ sí yín ẹ share fídíò yìí ẹ share rẹ̀ ó ṣe kókó share yẹn láǹfààní àdúrà mẹ́lẹ́kejì wẹ̀ ni pé in tí ó ṣẹlẹ̀ sí ìdílé dáàdi Hafsat Ọlọ́run wò má jẹ́ kí wọ́n rírú ẹ̀ mọ́ nínú ìgbésí ayé wọn ẹ dákun torí Ọlọ́run ìwọ tó ń bá mi sàmì nì bẹ́ẹ̀ gbàgbára Ọlọ́run àdánwò bẹ́ẹ̀ Ọlọ́run ní fi kẹ́ tọmọtọmọ mo gbàládùá sílẹ̀ kan torí àwọn ọ̀rọ̀ kan bẹ tí ń panilẹ́kún in tó ṣẹlẹ̀ sí ìdílé dáàdi Hafsat nílùú Ìlọrin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọlọ́run dákun má jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn mọ́ láíláí àtìrádìrán wọn mọ́ gbogbo àwọn ọmọ tó wá kù lọ́wọ́ wọn báyìí Ọlọ́run o má ṣe bá wa dá wọn sí o bá wọn dàgbà náà ibi tí ọ̀rọ̀ dé dúró ṣe rí mo ní máa play voice dáàdi Hafsat àjọ sọ̀rọ̀ ǹjẹ́ ni tí nǹkan ṣe ọmọ ẹ̀ ìjọ yẹ kí tọ̀hún tún máa bẹ̀rù ẹni tí wọ́n gbẹ̀mí ọmọ ẹ̀ nígbà tí wọ́n yanjú ẹ̀ nípakúpa ìjọ tiẹ̀ yẹ kí tọ̀hún máa bẹ̀rù aláàkọ́ bẹ̀ náà ni pé mo kí
ẹ̀yin ọlọ́pàá agbófinró Kwara State ẹ kú iṣẹ́ takuntakun àwa kí yín o torí Islam ò fẹ́ ká dáwọ́ bò wà bàjẹ́ o àwa kí yín dáadáa a sì dúpẹ́ lọ́wọ́ yín èyí tẹ́ ẹ ṣe yìí a kí yín alùyìnlọ́gbẹ̀ẹ́nu pé ẹ kú iṣẹ́ tí wọ́n bá tíráàkì nọ́mbà àfọ́ olórí burúkú ọmọ òfò yìí àṣírí ò ní tú àmọ́ lóòótọ́ làṣírí ti tú a sì ń retí ìdájọ́ òdodo Ajia Aminat Alimi mo kí yín mo rí bẹ́ ṣe wọlé kò ní bàjẹ́ fún yín Alhaji wa Bọ́lá Mustapha mo rí bẹ́ ṣe wọlé kò ní bàjẹ́ fún yín Sheikh wa Abdulkundus Yakub Ọláìyá kò ní bàjẹ́ fún yín ẹ ṣí ẹ program tó tọ́ lọ́hùn kẹ wá gbọ́n tí bàbá sọ̀sọ̀ ìjẹ́ni tó lọ ọmọ sójà kẹrù tó máa bà á ṣe rí orílẹ̀-èdè wa tó bá fẹ́ tún orílẹ̀-èdè wa ṣe ìdájọ́ òdodo ọjọ́ tó bá ti ń múlẹ̀ láàtò nísìnyí náà kí n tó wá lọ síbẹ̀ mo ń ra àwọn fídíò kan Yorùbá sọ yí pé n ti ń pa fámìlì kan lẹ́kún òun làwọn kan fi ń ṣe kọ́mẹ́dì ẹ wo fídíò yìí dáadáa n ti ń pàdé ilé yìí lẹ́kún làwọn kan ń jáde tí wọ́n fi ń ṣe kọ́mẹ́dì gbogbo yìí tẹ̀ ń ṣe kí ẹran tàti bọ̀tán yìí o ẹ gbọ́ táwọn lè sọ náà bisimilá ẹ gbọ́ tí wọ́n sọ ẹ gbọ́ mò ń bọ̀ ẹ má bí ẹ ṣe ẹ̀rọ. àwọn tó dábà àwọn bẹ nínú Ìlọrin àwọn tó rọwọ́ àwọn bẹ nínú Ìlọrin ṣùgbọ́n àwọn tó torí fún kọ́ bẹ nínú Ìbàdàn àwọn tó ọ̀dà wọ́n bẹ nínú Ìbàdàn àwọn tó rojú wọ́n bẹ nínú Ìlọrin àwọn tó torí fún sẹ́ wọ́n bẹ nínú Ìlọrin àwọn tó rojú wọ́n bẹ nínú Ìlọrin àwọn tó torí fún wọ́n bẹ nínú Ìbàdàn àwọn tó rẹ̀yìnjú wọ́n bẹ nínú Ìbàdàn. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wo àwọn youth ẹ wo àwọn ọ̀dọ́ ọjọ́ ọ̀la ṣéyìí tí wọ́n ń ṣe yìí dáa ìyìn tí ń pa fámìlì ilé kan lẹ́kún wáyé táwọn ọmọ Nàìjíríà tá à ń ṣe báyìí wáyé tá à ń ṣe bíi irú àwọn eléyìí wọn ò ní ìròrí ọ̀gbẹ́ni Kọ́sìm Adébíyì jọ torí tọ́lọ́run tọ́ọ̀ bá kí n ṣàbíamọ rere kúrò lórí ètò mi tọ́ọ̀ bá kí n ṣàbíamọ dáadáa tí wọn náà bá ń gbàdúrà pé kí ló ṣẹlẹ̀ sí ẹ kúrò lórí ètò mi má sọ pé go to the point tọ́ọ̀ bá lo dátà lọ lè dátà àwọn tí wọ́n ń gbé tò yìí nílé àwọn onílàákàyè àwọn abiyamọ gidi ni wọ́n fọ́lọ̀ wa kúrò lórí ètò wa ṣé gbogbo eléyìí ṣé kò jẹ́ ká sọ̀rọ̀ pa ẹni wọ́n ìtàwọn yẹn máa ń ṣe báyìí náà ẹ bẹ̀rù Ọlọ́run náà ṣé ọ̀rọ̀ táwọn eléyìí sọ ìṣó da torí pé ẹ̀ ń wá viewers ìyìn tí ń pa ìdílé kan lẹ́kún lọ́mọ tí wọ́n bí láti kékeré tí wọ́n rè láti ìkókó tó fi dàgbà tó fi tó yẹ ọjọ́ orí yẹn àwọn kan wá wò sùnsùn wọ́n dẹ̀ yanjú ẹ̀ wọ́n gbẹ̀mí ẹ̀ lójijì lẹ́gbà tí wọ́n wá gbà tán àwọn kan wá tún wá fi ń kọ́mẹ́dì ṣó da bẹ́ẹ̀ àní tí ò da ẹgbọ́délẹ̀ náà mò ń bọ̀. Àwọn bẹ nínú Ìlọrin àwọn tó rọwọ́ wọ́n bẹ nínú Ìlọrin ṣùgbọ́n àwọn tó torí fún kọ́ wọ́n bẹ nínú Ìbàdàn àwọn tó ọ̀dà wọ́n bẹ nínú Ìbàdàn àwọn tó rojú wọ́n bẹ nínú Ìlọrin àwọn tó torí fún sẹ́ wọ́n bẹ nínú Ìlọrin àwọn tó rojú wọ́n bẹ nínú Ìlọrin àwọn tó torí. ẹ má bínú mi nílé play kíní yẹn délé ẹ jọ nítorí Ọlọ́run àwọn ilé náà dẹ̀ níyà nílé wọ́n ní bàbá ńlé ẹ dákun ṣé wọ́n mọ bí ọjọ́ ọ̀la wọn ṣe máa end ta lẹni tó mọ bí ọjọ́ ọ̀la ṣe máa end ṣé ẹ̀kan tí ọmọ àlè ìwà tó wù ṣó dùn mọ́ wa èyí tún wá kéré ẹ̀ tún wá wọlé náà torí pé ẹ̀ ń wá viewers ẹ̀ wọlé. ta ló ní kó pàfà Abdulrahman ta ló ní kó pàfà Abdulrahman nígbà tó wà very wicked báyìí nù kí ni nǹkan tó ṣe tó yóò ṣe rí tíṣà ọ̀rọ̀ bí wà lórí báyìí kú ẹ kó fẹ́ tó máa tíìkì báyìí náà wọ́n ti bìrì nǹkan kékeré tó mọ̀ ìṣòro lábẹ́ tó báyìí kó sọ fún ọkọ̀ àṣẹ ìlú ìlọmọ ni ṣé ìlú ìlọmọ ìlú ṣàbímọ. náà ṣé wá rí ẹ máa gbọ́dọ̀ gbogbo ìwà tí wọ́n wù. ìgbọ́ sí kò jẹ́ àfáàgbà mọ̀ jẹ́ báyìí náà ó báyìí mọ̀ náà àbìtání. ṣẹ̀rí báyìí àwọn ìwà tí wọ́n wù rèé
èèyàn jáde kúrò láyé. ẹ jọ wá pa. ẹ wá sọ di kọ́mẹ́ntì. ẹ kàn gé lápá kan tó bá wáyé sí pé gé lápá kan ti tó. kò tá báyìí náà. ẹ má bínú mi ní láǹfààní láti lè play àwọn kinú ń délẹ̀. ẹ jọ nítorí Ọlọ́run nǹkan tí ń pàdé ilé kan lẹ́kún lẹ́yìn ìdílé kan lẹ́ fi ń ṣe kọ́mẹ́dì tẹ́ fi ń ṣe skìtì ẹ bẹ̀rù Ọlọ́run. ó túmọ̀ sí pé táwọn tí wọ́n jẹ́ ìjọba wa tí wọ́n bá wò kí wọ́n ní àwọn táyà nítorí ẹ̀ṣẹ̀ kí wọ́n sírọ̀sì jàre ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. èèyàn kú ká ikú gbóná ẹ̀yin wá bọ́ sórí mídíà ẹ̀ ń ṣe kọ́mẹ́dì ẹ̀ ń dá àwọn wákà orí ibú ẹ̀ ń ṣe skit àdáwò. inú wo ọdún náà ẹ wá jẹ́ ká gbọ́rọ̀ tí dáàdi ọmọ olóògbé yìí ẹ jẹ́ ká gbọ́kàn tí dáàdi Sofia tí wọ́n sọ ẹ jẹ́ kí n play record voice wọn torí wọ́n ní àwọn ń gbọ́ fìnnìfìnnì pé ọjọ́ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe ìdájọ́ yìí bóyá ọ̀dà kí wọ́n ní wọ́n tún fẹ́ sún sẹ́yìn. alájà wa Ṣítù ọba àdúró tìyín máa arí kọ́mẹ́ǹtì yín tọ̀ ọ̀dà mo ti gbọ́ yín alájà wa Kọ́sìmì Adébíyì bó ti jẹ́ ní ẹ̀dá kò jẹ́ ká ṣe sùúrù màá play voice dádì ọmọ nísìn aláàjì wa Ismail Agbẹ́gilówó máa play ẹkú ẹkáàbọ̀ ọlọ́ba kìín náà ẹ jẹ́ kí n play voice bàbá ọmọ náà ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n bá wa sọ bisimilá. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ ká sọ dábì afọ ẹrẹsà. ẹ káàárọ̀. Ọlọ́run gbàgbé wọn sọ ọlọ́ba tó ti yí náà. àmín. agbọ̀nà oyin tí ó ṣẹlẹ̀ sínú bí agbọ̀nà ẹ̀mí rẹ̀ mọ́ ńlá. wà ní ọ̀dọ̀ fẹ́ràn àtàgbé olólùfẹ́ yìí náà. Ọlọ́run àdọ̀bà ọ̀rọ̀ ìyàwó yín lójú àbá ọ̀rọ̀ yín lójú àbá ọ̀rọ̀ yín lójú gbàtí gbogbo ìdí yín àgbẹ̀rẹ̀ náà hàwọn ìlà kọ́ra sí. aláàjì mọ́ méjì tún pè é gbogbo wa níbi ọ̀rọ̀ dé dúró nípa ọ̀rọ̀ arákùnrin. Yàtọ̀ sí ọgbẹ́ tí a ti lọ kóòtù ní. fáwọn àti àṣẹ ń wọlé dádì Afsọ ni à ń gbóhùn yẹn o bàbá tí Abraham tó gbẹ̀mí ọmọ ẹ̀ bisimilá. Ọ̀rẹ́ pé kò tí ì sí much development ẹni tá a kàn mọ̀ ní pé gẹ́gẹ́ báwọn PO in charge ṣe sọ fún wa pé investigation sì continue ìpín gbígbé lọ sí kóòtù bí investigation lọ́wọ́ so ìṣàmọ̀ pé oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ nísìn tí wọ́n bá gbé lọ sí kóòtù báwọn náà àwọn oríṣiríṣi àwọn ọmọ ìpínlẹ̀ àkọ́yẹ́ kó lo ìgbà báyìí níbẹ̀ ẹ̀kẹ́ ti gbé lọ kóòtù ẹ̀kọ́ ní àkọ́yẹ́ kó sun iye orin báyìí níbẹ̀ nìkan nǹkan so kọ́ra tó lè rán lọ́ọ̀yà mí náà tí wọ́n tún dìde pé èyí ti wọ́n charge ẹ̀ sí kóòtù so ìdí nìyẹn tí wọ́n ṣe charge ẹ̀ sí kóòtù so investigation sì tún continue lórí àwọn àrùn tó kù tí ò tí ì sọ ibo ni wọ́n wà lára ẹ̀yà ọmọ yìí so ṣùgbọ́n tí à ń gbọ́ ní stage tó dúró báyìí ọ̀sísì ní déètì tí wọ́n fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ 6th March ṣùgbọ́n báyìí à ń gbọ́ wọn àti ìsọ fún officially wà á ń gbọ́ wípé wọ́n ní wọ́n sún sẹ́yìn pé déètì yẹn ò ní pé bí ọ̀sísì mọ́ kò ní tọ́jọ́ yẹn mọ́. kò ní tó ọjọ́ yẹn mọ́ tí wọ́n fi gbé wá sí court. ṣe gbọ́ nísìn oṣù tó ń bọ̀ ni wọ́n ní kí wọ́n wá sí ilé ẹjọ́ wọ́n wá ń sọ ní ti pé ó ṣeé ṣe wípé àwọn ń gbọ́ fìdífìdí pé oṣù tó ń bẹ̀ yẹn kò ní tọ́ǹdì sísì yẹn mọ́ ó dà à ń gbọ́. bóyá bẹ́ẹ̀ wá ní bóyá bẹ́ẹ̀ kọ́ àwọn arìntì wọ́n pè ọ́fíṣíálì tá a bá retí ti di bí ọ̀la Monday tí àbárí àwa náà tún kàn sí wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run so stage tí ó dé mọ̀ ẹni tí a kan pàrọwà tí a ti fẹ́ ṣe ni pé àkọ́kọ́ kí Nigerian Police Force wọ́n gbìyànjú gan-an lórí ọ̀rọ̀ ọmọ yìí ó tó di pé wọ́n ti ríbi tí bó ṣe ṣe ọmọ gan wàhálà tí wọ́n ṣe ní òkèrè kódà ó tún fẹsẹ̀ wá rinlẹ̀ díẹ̀ lórí ìgbìyànjú Nigerian Police ní àwùjọ wa bí òfin ó sì fẹsẹ̀ múlẹ̀ bí law and order bí ó ṣe wà tí ó prevail ní àwùjọ wa so because tó ṣẹlẹ̀ yìí tí ì bá ti pé ọlá Ọlọ́run àti gbìyànjú wọn ó ti ká sí wà lọ́wọ́ pé à ń wá aṣọ káàkiri báyìí so kí Ọlọ́run kí ó bá wa ṣe àánú fún wa kó tó bá wa ṣàmọ̀nà wa sí kí ó bá wa tún máa kún wa lórí ibi tí wọ́n bá ti ń ṣègbésẹ̀ lórí káwùjọ wa lè wà lálàáfíà Ọlọ́run bá fi sọ ẹ̀ sọ wọn gbogbo àwọn ẹlẹ́yinjú àánú àwọn èèyàn ti dìde Ọlọ́run gbé àwọn èèyàn dìde gan lórí ọ̀rọ̀ Hafsọ yìí pàápàá jùlọ àwọn amòfin wa ní níjọ so kọlọ̀ kó bá wa. Alhaji wa Ajibade Komodudin mo kí yín aṣẹ́kì wa Malam Abdulmumin Dawa TV kò ní bàjẹ́ fún yín
àmàna kálukú ọmọ kálukú wa náà ní sọnù èyí tí à ń kílámọ̀ fún náà ní ìdájọ́ òdodo lórí ikú tí ọmọ náà fi pa ọmọ wa bẹ́ẹ̀ bákan náà a sì tún gbìyànjú èyí tí à ń ṣe yìí látàrí pé bóò ní rògbò sí tún ní ṣẹlẹ̀ mọ́ bóò ní nígbà tí ọmọ náà bá tún rìn tí tí wọ́n ń sọ̀dí kásáwá rẹ̀ bíi afsá nínú gbòòrò tí ń sọ agbádá sí wa sẹ́mọ̀ pé ìbànújẹ́ ayérayé ní ọmọ jẹ́ kódà fún ẹni tí ó tí ì mọ́ ọmọ tí ẹ̀ pa. ẹ dákun wọn ní voice yẹn ò kílẹ̀ ẹ jẹ́ ń gbọ́ná fún àmì ìlànà ṣé bẹ́ẹ̀ nítorí ọlọ́run ǹjẹ́ bẹ́ẹ̀ bàbá wọn yẹn kílẹ̀ ẹ jẹ́ ń gbọ́. kódà fún ẹni tí ó tí ì mọ́ ọmọ tí ẹ̀ pa ẹ̀ mọ̀ sí nínú àfọwọ́n ìmọ̀wọlé bóòlù ẹ̀mí kálukú ṣe balẹ̀ wípé kódà wọn ti lọ lé sòwò wọn bóòlù ẹ̀mí kálukú ṣe balẹ̀ ike bọ́mọ mi ti jáde ìwọlé bọ̀ wá bá mi sèyí tí ó fi wá láyà balẹ̀ náà ní kí wọ́n mọ̀ sí nínú àwùjọ wa ìdájọ́ òdodo náà ní ta sáwà áfítà kọ́lọ̀ mọ́sàbáwá fún wa ní ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí so a sì rọ judiciary wa náà àwọn náà wọ́n ń ṣe dáadáa wọ́n ń gbìyànjú bí wọ́n ti wá bẹ̀rẹ̀ ọlọ́mọsàdì wọn lè bá a délẹ̀ bẹ́ẹ̀ ní ìdájọ́ òdodo tí àwọn kílámù fún. Ọlọ́run bá wa dó tì ní agbára ọlọ́run pé ìdájọ́ òdodo yìí ní agbára ọlọ́run nísìnyí ẹ̀ ń gbọ́ fìdífìdí pé wọ́n fẹ́ sún gbẹ́jọ́ ẹ̀rọ sẹ́yìn kò ní tó on the 6 mọ́. Not official wọn àti ìpè àwa officially. ẹ ti ń gbọ́ ní. àwọn ní wọn àti ìpè àwa officially. ọ̀sẹ̀ pé àwọn airsays wọn yẹn àwọn news peddlers àwọn oríṣiríṣi nǹkan tó máa ń ṣẹlẹ̀ lórí social media yẹn. àwọn àfẹ́ máa tẹ̀lé ẹnu àwọn èèyàn ju bó ṣe yẹ lọ. tí a bá gbọ́ látẹnu àwọn prosecutor àbí àwọn officer in charge àwọn yẹn gángan lọ̀rọ̀. sọ̀rọ̀ pé jẹ́ tí wọ́n gbé rúmọ̀ pé bóyá Ìbàdàn ní ìrànwọ́ ta orí sí àbí kíní kankan wọ́n padà rìfúùtù ẹ̀ pé kò ń ṣe bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ títí bí bá a ti ń sọ̀rọ̀ yìí kò tí ì sọ̀bi tó wà. kò tí ì sọ̀bi tó rí wà. títí di ìjẹta Friday sọ bẹ́ẹ̀ lẹ́nu Friday sísìn olè tí wàá sọ̀rọ̀ àmọ́ wàá gbóyún pẹ̀lẹ́pẹ̀lẹ́ inshallah lẹ́nu àwọn IPO. lágbára Ọlọ́run gbogbo ẹ̀ náà ló gbúdọ̀ ká gbogbo ayé fẹ́ gbọ́. àmín. ẹ jẹ́ kí n bá ẹyin lẹ́kùn lè rọ́jú wàlá ẹ̀tẹ̀ ń tọ́ba fẹ́lẹ̀ mí ni kò ní lè sọ̀rọ̀ wàlá Ọlọ́run ọba tó máa ń fi ìdùnnú lọ́kùn ìbànújẹ́ lọ́nà téèyàn rò kàn ọlọ́ba tó pèsè lágbára Ọlọ́run mo gbà lábàtà ọmọ náà àtàwọn àti àjọ pàdé ẹ̀ nínú àdéhùn fi dá sí i ọlọ́gbọ̀n Ọlọ́run ó bá ti dé sáà mádùn tó máa fòlù sáà ẹ kéèké sá. tọ́ alhamdulillah bí ó ṣe jẹ́ nìyẹn nísìnyí gẹ́gẹ́ bí kóòtù tí wọ́n lọ wọ́n ní pé ó ṣeé ṣe kó má tó on the 6 máàṣì mọ́ gẹ́gẹ́ bí kàtà gbọ́lẹ̀ ń dàbọ̀ ọmọ wípé àwọn ń gbọ́ fìnnìfìnnì wípé ó dà pé wọ́n fẹ́ sún gbẹ́jọ́ ẹ̀ sí ẹ̀yìn kò túbọ̀ síwájú mọ́ ó ṣeé ṣe kó má tó déètì yẹn mọ́ ni o pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ bá dẹ̀ ṣe ń lọ a máa update àmọ́ ìdájọ́ òdodo ó mà ṣe pàtàkì.